fújì ṣe ń lọ yìí kò tẹ́ mi lọ́rùn. ọ̀rọ̀ Pasuma àti Taye Currency ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. orin ju orin lọ, èèyàn jèèyàn lọ, ìlú dẹ̀ jù lọ, eégún jégún lọ. àmọ́ bí lọ́ba ló mọ̀ máa ń ṣe ìwọ pàdí mi, èèyàn mi, ọ̀rẹ́ mi, aya mi, olólùfẹ́ mi ooo, mo ní bó wá jẹ́ ká bá ló mọ̀ máa ṣe lọ. Sunday Aluko, bàbá Rẹ̀mí Aluko, bàbá tó bí ọ̀rẹ́ mi ní Àpá Road. òun nìkan ní Christian tó jíwèrè tó tún bá wa ṣe fújì nídìí iṣẹ́ fújì orin. ọmọ mi ni Wàsíù nídìí iṣẹ́ fújì orin, ọmọ mi nílé fújì ìyẹn Wàsíù Àyìndé. ẹ jáde o àjà ó tẹ̀ ń béèrè ọmọ náà rèé o. tẹ bá wá ń wò ó sìn, kò sí onílù kan àbí olórin kan tó bá lóun fẹ́ kọrin, onílù ẹ̀yìn ìlú fújì ló máa lù, òun náà máa jí kan ní orin fújì wa. ọ̀rọ̀ fújì ni mo fẹ́ sọ because fújì tẹ́ ń wò yìí orin ni láti inú wéré ló ti jáde. lórí fújì gangan Barrister kọ́lọ́hún foríjì Síkírù Àyìndé Àgbájé ọmọ Òdèrè Ṣìfáwò lórí àpapọ̀ àjọjíwèrè rẹ̀. mo jí tèmi ní Abẹ́òkúta tó fi dóyìnbó tó fi dé Mùṣín. bẹ́ẹ̀tì fújì ó dúró nígbà tá àti jíwèrè mọ́ yẹn tó ti wá di fújì ni Barrister tẹ́wọ́ gbà tó wá sọ pé Mr. Fuji a dẹ̀ follow Barrister. gbogbo ẹni tó bá ti ń kọ pé òun kọ fújì Barrister ni. ipò àkàrà Àkànmú Alhaji Dáúdà Kọ́lọ́hún foríjì gbogbo wọn, àwọn náà ní Àwúrèbe. bẹ̀tì lórí fújì o Barrister ni. tá a bá ń sọ ọ̀rọ̀ Sàkálà Ìgbàdé, àwọn náà jíwèrè bẹ̀tì wọ́n padà wá di sákárà, wọ́n lò gòjé àti Kàsálí Jolly Lawal Ọlọ́run foríjì gbogbo wọn. bẹ̀tì a bá ń sọ̀rọ̀ nípa fújì Barrister ló ní fújì. No Remedy kò sẹ́nìkan tó fẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀. gbogbo àwọn tó ń kọ fújì ní sẹ́yìn ẹ jẹ́ ká fi làákàyè sí nǹkan tá a bá ṣe. ẹ má yẹ ká sọ fújì lẹ́nu. Sunny Adé ọmọ Adégẹyè ẹni tí mo láìkì jù nìyẹn, tó jẹ́ pé mẹ́ńtọ̀ mi bí mo ṣe jẹ́ pé onífújì ni mí báyìí láti orí wéré, bẹ̀tì mẹ́ńtọ̀ mi ní Sunny nítorí òun ló fà mí dé ilé rẹ́kọ̀dù tí mo fi lọ ṣe rẹ́kọ̀dù náà ní 1975 lọ́dọ̀ àwọn Àwòkọ́ rẹ́kọ̀dù. torí nígbà tá a ti ń jí wéré yẹn a máa kó gbá wọlé ni. tó bá ti di oṣù kan kò sọ̀rọ̀ wéré mọ́, anybody a máa bókun iṣẹ́ ẹ̀ lọ. ìgbà tó wá yá a wá bẹ̀rẹ̀ fújì ní pẹrẹwu. tá a bá ń sọ yí pé fújì at least àní fújì ti bẹ̀rẹ̀ láti 70, 75, 76 fújì ti ń lọ. ká kan sára sí ẹni tó dá fújì lẹ̀, tó sọ fújì ní fújì, tó dẹ̀ sọ di nǹkan tẹ́nìbọ̀dì ń jẹ ń bẹ̀. èmi náà bí ṣe wà ń bẹ̀ mo ń jẹ ń bẹ̀. ṣé wá rí gbogbo àwọn tán wà lẹ́yìn àwa tọ́wọ́n náà tẹ̀lé fújì wọ́n pọ̀ rẹpẹtẹ. ọ̀rọ̀ Pasuma àti Taye Currency òun náà ni mò ń mẹ́nu lé. like Sunny Adé ọmọ Adégoyè ó ní kò lè ṣe kíjà má wà o, kò má lè ṣe kíjà má wà o, ẹ̀mí Ọlọ́run kò lè bá tèṣù gbé pọ̀ o, kò lè ṣe kíjà má wà o, ó ní tìjà bá dé o ṣé ló yẹ ká yanjú ẹ̀ o, kò lè ṣe kíjà má wà o. Sunny Adégẹyè ló sọ bẹ́ẹ̀. ṣe rí nílé fújì àti ìfà ti pẹ́ èwo níjà lójoojúmọ́. tẹ́ ẹ̀ bá rí nǹkan ṣe ẹ wá nǹkan mìíràn ṣe. èwo níjà? ìjà alájá jà lọ́jà tájá fi di ajá. dáńdàrú náà tẹ́ máa ń ṣe yẹn kò tẹ́ mi lọ́rùn, mi láìkí ẹ̀. ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà.
orin ju orin lọ, èèyàn jèèyàn lọ, ìlú dẹ̀ ju ìlú lọ, eégún jégún lọ. bẹ́ẹ̀ ni òòṣà ju òòṣà lọ, olówó ju olówó lọ, ọlọ́lá ju ọlọ́lá lọ, ó jura wọn lọ. àbí òye yín ẹ̀yin èèyàn mi, èmi ni Ọlátúnjí Àjàó Commander. wọn bá tún wá ń wòye pé ẹni tó mọ̀ọ́re jù nínú ẹranko tọ́lọ́run dá, ajá ò kì í gbàgbé olóore. gbogbo ẹ̀yin boys àtẹ̀yin àbúrò àtàwọn tó sì jẹ́gbọ́n wa náà, òkóbó làwa ń pè lẹ́gbọ̀n náà, bàbá ń pè lẹ́gbọ̀n nísàlẹ̀ Èkó, èmi ò dẹ̀ ń ṣòkóbó. gbogbo ẹ̀ ó sì ń le. àwọn tó jẹ́ brọ́dà sí mi tó jù mí lọ nílé fújì, àwọn bíi Lọ́fàsís Lágége àti Aláàjì Àyìnlá Kọ̀líńtì Kébé ń Kwara, àwọn brọ́dà ló jẹ́ fáwa nílé fújì. mi ò lè pè wọ́n ní bàbá torí brọ́dà àwọn mi ni wọ́n jẹ́. Ìdòwú Sàlámì, àwọn yẹn wà lẹ́yìn àwa ni, wọ́n pọ̀ rẹpẹtẹ. Ràmọ́nì Àkànní Tọ̀yọ́bọ̀, ọ̀rẹ́ mi ni lẹ́kọ̀ọ́. àìjọsọ lórí onílù mi kan tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀, Àbẹ́kì, tó ti ń lùlù fún mi láti 75 76. wọ́n wá ló kú. Sàwábà ó sì jù mí lọ for 2 years, Ọlọ́run bá mi fọ̀run kẹ́. Isi Sàwábà lébùté Mẹ́ta láti jọ mọ́ra. àwọn tá a tún jọ wà bẹ́ẹ̀ náà wọ́n pọ̀. irú Sunday Àlùkò, bàbá Rẹ̀mí Àlùkò, bàbá tó bí ọ̀rẹ́ mi ni ní Àpá Road. òun nìkan ní Christian tó jíwèrè tó tún bá wa ṣe fújì. òun ni bàbá Rẹ̀mí Àlùkò, bàbá ẹ̀ jẹ́ Sunday Àyìndé Àlùkò. ìgbà tó yá kò bá wa ṣe fújì mọ́, ó lọ́mọ òun ti wà nínú orin ká máa ṣe lọ. òun ló ń pè ní my friend alias ẹ̀rí bí àwọn mọ̀ nínú fújì gan, wọ́n mọ̀ pé my friend. torí mi náà yóò sì mọ́ níbi òyìnbó gangan lèmi yóò sì mọ̀ gbogbo Kadara Street, Freeman Market Street. èmi pẹ̀lú olóògbé ọ̀rẹ́ mi Èjìrẹ́ Ṣàdúà, ó dùn mí gan. nídìí iṣẹ́ fújì orin, ọmọ mi ni Wàsíù. nídìí iṣẹ́ fújì orin, ọmọ mi nílé fújì, ìyẹn Wàsíù Àyìndé. bàbá Àlùkò Àpá Road ni láti mọ́ra. ó wá jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó wà humble, kò dẹ̀ ń downgrade yàn. lẹ́gẹ́lẹ́gẹ́ can destroy ni. nígbà tí mo mọ̀ ó ti dolóògbé báyìí, mo tẹ̀ wá dúpẹ́ pé ó ti ní àlàáfíà dáadáa. Ọlọ́run á túbọ̀ fi àlàáfíà kún àlàáfíà Rẹ̀mí Àlùkò, ọmọ mi ni. ó ti rí tipẹ́ o. níjọ́ tá a máa ríra last ní ọ̀dọ̀ bí Ọ̀yọ́, wọ́n ṣe ọdún eégún náà, ó wá play ńbẹ̀. àwọn èèyàn dẹ̀ invite mi wá, mo débẹ̀, ó ní kí n wá gba mic. mo dẹ̀ ti wà bákan ọjọ́ náà, pẹ̀tì ó náwó fún mi, ó tún padà wá kí mi, bẹ̀tì mi ò gba mic níjọ́ náà. so gbogbo Kadara tájọ wà ń gbà ẹ Kadara Street, Market Street ní ẹ̀gbọ́n ìyá mi ti ń ta ẹran so Chief Hamidu, kọlọmbà mi jíǹkì àlàáìrà gbogbo wọn. ṣùgbọ́n bí fújì ṣe ń lọ yìí kò tẹ́ mi lọ́rùn. èwo nìjà? wọ́n ní ọ̀rọ̀ tí ò ṣe é ṣán á ṣe é ká mọ́rí. èwo ni ká máa wá sọ̀rọ̀, ká máa wá wọn ní bọ́ọ̀rẹ́ ò bá ṣe é ṣe ká púpọ̀ rẹ̀ lẹ́tì. ṣe rí iṣẹ́ orin láti ilẹ̀ nígbà tá à ń jí wéré. a máa ń fáyà ọ̀ra wa. ẹnìkan máa gbé nìkan kọ́kọ́ lọ́rùn, ẹnìkejì náà á wá ní kẹ́nìkan kan kọrin. tó bá kọrin ìṣẹ́jú 5 àbí ìṣẹ́jú 10, ẹlòmíà tún kọ. bẹ̀tì ẹni tí ọ̀rọ̀ ká lára tó bá jù wá, tó bá ju tiẹ̀ náà gbà, á di wàhálà. pẹ̀lú gas lab tí àwọn èèyàn máa ń rù sórí tá a fi ń tan nọ́mbà yẹn lóru, anybody máa gbọ̀tọ̀. wọ́n máa jù mí bí òkú ni. ẹni tó bá gbé mi kọ́kọ́ ní bá ti yí ilé kan náà báyìí á jù mí lẹ́ni. mo ti wọ oró, Ọlọ́run fi ń sèfù mi. wàhálà wà lórí iṣẹ́ orin, sùúrùtù bẹ́ẹ̀ wà. kò sọgbọ́n kí orin òwe má wà. wọ́n ní orin ló ń ṣáájú ọ̀tẹ̀. ìyẹn ló ń fa katakata yẹn, bẹ̀tì kán jẹ́ ká fi sùúrù sí. jùjú tẹ̀ ń wò yìí ó ti pẹ́. ṣe rí pé mo sọ Akẹ́yìndé gbẹ̀gbọ́n ní fújì.
against wéré akẹ́yìndé gbùgbẹ́ ni wọ́n ti ń ṣe àpàlà tipẹ́, wọ́n ti ń ṣe sákárà tipẹ́, wọ́n ti ń ṣe máńbò tipẹ́. Àwọn kan dẹ̀ wà náà ní Èbúté Mẹ́ta, Òyìngbò dé Island, Àgídìgbò náà wọ́n ń ta tọ́ ìná ń porin wọn. Fújì tí wàá ní wéètì ju gbogbo anybody wọn lọ. Tẹ́ bá wá ń wò ó sìn, kò sí onílù kan àbí olórin kan tó bá lóun fẹ́ kọrin. Onílù ẹ̀ ìlú fújì ló máa lù. Òun náà máa jí kan ní orin fújì wa. Torí fújì ti wéré ló jẹ́ kí fújì ra mọ́lẹ̀ tipẹ́tipẹ́. Ìgbà tí Barrister ti wá gbé dìde, ibẹ̀ ló ti wá di pé ìlú mọ̀ọ́ká ni fújì. Throughout of the world náà ti ń gbọ́ fújì. Akátá gan ń jó fújì, òyìnbó ń jó fújì, Pakistan wọ́n ń jó fújì, ká má tẹ̀ sọ pé Amẹ́ríkà. Gbogbo àwọn ọmọ tó ń kọ fújì ń sìn, ẹ jẹ́ kán fi ọpọlọ sí. Nígbà tá a bá ń gbóra wa bí ajá, tá à ń gbóra wa, tá à ń búra wa kó dáa. ẹ jáde o ajá ó tẹ̀ ń béèrè ọmọ náà rè o, dìde bàbá dìde, ẹ dìde ẹ mú sàárì nítorí Ọlọ́run ọba. ṣé Olúwa ló mọlẹ̀ tó lè mọ̀, bàbá lókè ló mọ̀ mọlẹ̀ tó lè mọ̀ lọ́la. ẹ̀mí tí ó dọ̀la, ẹ̀mí tí ó dọ̀la, ẹ̀mí tí ó dọ̀la o, ṣé Olúwa ló mọ̀, òun lọ́ba tó bẹ́ẹ̀ ní mọ́lá. àmọ́ bí dọ́gba ló mọ̀ máa ń ṣe ìwọ pàdí mi, èèyàn mi, ọ̀rẹ́ mi, aya mi, olólùfẹ́ mi o, mo ní bó wá jẹ́ kàbá ló mọ̀ máa ṣe lọ. àti kàtóre o kò máa ṣéyí tí ò lérè, rèrè ló yẹ ká máa ṣe. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.